Sunday Igboho, the Amala freedom fighter. Alpha, I believe say you don't see video wey surface online. Mo kí wa nílé lóko ní kíbi tí ẹ bá wà. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí ọmọ àlè ẹ̀gbọ́n tó ń sọ lẹ́nu sí olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà. Kì í ṣẹ̀bi yín. Kì í ṣẹ̀bi yín. Ṣẹ̀bi yín wá ni. Àbírú eléyìí tó ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin ẹ gbọ́, ẹ farabalẹ̀ kẹ́ tẹ́tí sí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká farabalẹ̀ lọ́wọ́ tá wà yìí o. Kì í torí èdè Yorùbá tẹ́ bá wo gbogbo èdè tó wà nù Nàìjíríà. Ó dà ń pé èdè Yorùbá ló easy jù láti tètè lè sọ, láti lè gbọ́ tó bá fetí sílẹ̀. Ó jẹ́ èdè tó easy. Òun ló fata fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe Yorùbá tẹ́ pé Yorùbá dùn lẹ́nu wọn. Wọ́n sọ Yorùbá fluently. Irú eléyìí tó ń sọ̀rọ̀ ń sìn. Ẹ ti gbọ́, ẹ bá ṣàkíyèsí àwọn pronunciation, ẹ ti mọ̀ pé kì í ṣe ọmọ Yorùbá òní eléyìí. Ìwọ lórí láyà ń pe olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà. Ìwọ ń pè ní ẹ̀yin náà ẹ gbọ́ orúkọ tó ń pe olóyè Ìgbòho. Kí olóyè ta Yorùbá torí àmàlà. Ó ta àwọn ìran ẹ̀. Ẹ jọ lọ́nà wo kò yé mi o. Mo fẹ́ kó ẹ̀yin ọmọ èèyàn, ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin olólùfẹ́, ẹ wá bá mi explain fún mi o. Ẹ explain fún mi o bí olóyè Ìgbòho ṣe ta ìran Yorùbá. Explain fún mi o. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí ọmọ àlè yìí sọ o. Fídíò igun o. Ẹ gbọ́n mi o, kì í ṣe léyìí nìkan o. Ẹ farabalẹ̀ ni o. Àmọ̀ràn kan náà wà fún olóyè. Nítorí pé à ń gbọ́ pé olóyè sọ pé wọn ò gbọ́dọ̀ ṣe any campaign nílẹ̀ Yorùbá yàtọ̀ sí APC. Àmọ̀ràn náà ni o. Àmọ̀ràn la ní fún olóyè o. Àmọ̀ràn ni o. Àmọ̀ràn ni o. A wo fọ́nrán ìtọ́ka tó sọ̀rọ̀ léyìn lórí. Ó ti yé wa ń sìn. Ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ gbọ́ nǹkan tí ọmọ àlè yìí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ń wí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ń fọ̀ lẹ́nu. The Amala freedom fighter. Alpha, I believe say you don't see video wey surface online 2 days ago now. Say they don't go attack your people in Oyo State there. Fulani herdsmen don't go attack them. Alpha, shey you talk say you and Tinubu don talk say Tinubu don promise you to stop the insecurity. Àníwèrè nìyí sẹ̀, ẹ ti ya wèrè, kò ní dá fún gbogbo yín. Kò ní dá fún gbogbo yín. Tinubu promise you to stop the insecurity. I even call happy saying they don't go attack your state. Tinubu promise you to stop insecurity. Now they don't go attack your state. They don't go pay your people there. The Amala freedom fighter, you sell your people because of Amala. You sell your people of Oyo State because of 2 rap of Amala. Ewedu Gbegiri and Tukpomo, your life don't spoil. Olobukunye. They don't pay your people because of Amala Ewedu. Your people don't die for your state. If you enter your state now, nobody did it again. Fulani herdsmen don't buy everybody finish for your state. Fulani herdsmen don't take over now. Now Fulani herdsmen be the king of your state now. And now waiting go later happen and yeah, they tell you so. Yes, but see, because in Abikano don't talk am before. Say Fulani herdsmen we start taking over. We start taking over all over the Yoruba land. It don't dey happen. Go southeast. How many Fulani herdsmen you don't see for southeast? All those one don't take nonsense. When I go about Abia State. Ordinary to see Fulani herdsmen when they do alimentary for road. You know there. Single one like this, no there. All those one don't take nonsense for southeast. They don't even welcome them. Now you go back, people will get mad. They welcome them. They welcome Fulani herdsmen. They welcome Fulani to una land. Now they don't they take over now. They don't they buy una. And when in Abikano they warn Yoruba people that time say these people will not they welcome to una land now. They will later turn back against you people. They call a madman. They insult them. They even come plan with Buhari. May they go arrest them. May they no go spoil business for them. Now you don't clear. Be never clear. We need that for going. Fulani herdsmen. You don't go better for una too.
Yes, I will never encourage Fulani herdsmen because na nonsense. But just dey vex me say Yoruba people too mumu. When Kanu dey warn una this thing, una dey insult am. Una even go plan with Buhari how una go take cash am, how una don cash am. But e don dey happen for una eyes now. I know why me I dey happy. I dey happy say Nnamdi Kanu dey alive, dey witness all these things wey e don tell you people before, wey e don warn you guys before. E dey alive, dey witness am. Una never die finish, kò ní die fún odò yín. Ẹ̀yin wèrè. This one go sell the people because of amala. 2 wrap of amala gbegi ewedu too pomo. E no go better for you. Elebi ni e. Ugly man fit don fighter. The amala fit don fighter. Wèrè ni e. Ẹ ṣeun. Ẹ̀gbọ́n nǹkan tó ń sọ. Ẹ̀gbọ́n nǹkan tó ń sọ. Ó rán wa létí ni. Ó ní Olóyè Ìgbòho ti gba security lọ́wọ́ Tinubu pé wọ́n wá ń pa àwọn Yorùbá ní Ọ̀yọ́ state. Ó ní wọ́n ti pa gbogbo Ọ̀yọ́ state tán. Àbà ṣó possible ni. Anyway, ẹ̀yin náà ẹ gbọ́ lé gbọ́. Ẹ gbé lé gbọ́. Ojú yín láṣẹ ẹ̀ ní kù. Ẹ ríran wò. Ẹ mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Ẹ mọ̀ wípé kí ni o, pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Ẹ̀yin ẹ jẹ́ kí ìjọba kí wọ́n ṣe the needful fún Olóyè Ìgbòho. Ẹ délé gbọ́. Olóyè láròyìn ara ẹ o. Èmi kọ́ láròyìn olóyè o. Àmì iṣẹ́ ọwọ́ olóyè. Àmì tòsí iṣẹ́ ọwọ́ olóyè. Àwọn nǹkan àríwísí òun láròyìn. Àríwísí àwọn nǹkan tí ẹ rí, àwọn action òun láròyìn iṣẹ́ ọwọ́ ẹ̀, òun láròyìn àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé. Kì í ṣàwa là á sọ. Ẹ̀yin ẹ ṣàfarabalẹ̀. Ẹ máa jàǹpátá ẹnu. Tó bá jẹ́ pé ìkan nínú yín ni wọ́n pààyàn mọ́ nílé, làwọn ni wọ́n fẹ́ wá ká mọ́lé tó fẹ́ wá pa. Tó bá jẹ́ ìran yín kan ni àbí ẹ̀gbọ́n yín àbí bàbá yín kan ni, ẹ ní lè máa sọ̀rọ̀ bí eléyìí. Tí wọ́n freeze account ẹ wàá mọ̀ pé owó ṣe pàtàkì. O ò lè ṣe anything. Tí wọ́n to go everything wà freeze. Ẹ mọ̀. Ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ kí a ti farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká wo fọ́nrán yìí náà. Mo like the way tí arákùnrin fi gbé ọ̀rọ̀ ìkàlẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́. Ṣé lóòótọ́ ni olóyè? Ṣé lóòótọ́ ni? Torí wọ́n lè olóyè sọ bẹ́ẹ̀, mi ò rí fọ́nrán yẹn wò, ṣùgbọ́n ṣé lóòótọ́ ni? Ẹ jẹ́ ká wò náà. Ọmọ wọn ní Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ìbà o, kábíyèsí o. Kẹ́ ẹ pẹ́ láyé, kẹ́ ẹ pẹ́ láyé, kẹ́ ẹ pọ̀ láàrọ̀ o. Ọlọ́run ò ní jẹ́ ẹ jábọ́ ẹ ní ṣubú o. Wọ́n ń pè lọ́tún, wọ́n ti ń pè lósì, wọ́n ní wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ báyìí o. Mo ti ẹ̀kọ́ bá yín dúpẹ́ pé ẹ̀rù tọ́lọ́run fi fún yín, àpọ́nlé tọ́lọ́run fún yín, Ọlọ́run ò ní gbà o. Ọlọ́run gbọ́, mo fọlọ́run búra, tó bá jóògùn gan ni kò lè tó báyìí. Ṣùgbọ́n ẹni gbìyànjú, Ọlọ́run dẹ̀ kún yín lọ́wọ́. Orí ìyá orí bàbá ń bẹ lẹ́yìn yín, wọ́n ní padà o. Wọ́n ṣe fọ́nrán kan, wọ́n lẹ́ gbé fọ́nrán kan síta wípé lẹ́yìn ẹgbẹ́ bàbá Tinubu tó jẹ́ APC fún president, wọ́n lẹ́fẹ̀ẹ́ rí campaign kankan nílẹ̀ Yorùbá. Wàhálà wá dé bá gbogbo wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní forí gbárí, wọ́n yarí. Oníwà wà ń pè, wọ́n wà ń send fídíò lọ́tún lósì pé sọ̀rọ̀ lélẹ̀ ìsá. Bàbá mo bẹ̀ yín ni o. Ẹ mọ̀ pé lájọ tó pẹ́ náà Nàìjíríà, oníkálukú lẹ́tọ̀ọ́ àti polówó ní tó gbé bó tẹ̀ pé rọ́ ni wọ́n ń pa. Èmi ò tí ì rẹ́ni tó fẹ́ tún Nàìjíríà ṣe o. Kọ́lọ́run kó ṣàánú, kó jẹ́ kí àsìkò kálukú tó bá ti ń débẹ̀ kó sàmọ́ dáa. Ẹ jọ̀ọ́ o, torí Olódùmarè, mi ní parọ́ fún yín o. Ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ pé níwájú lẹ́yìn Ọlọ́run tó ní mí gbọ́ anífẹ̀ẹ́ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ gbẹ́sẹ̀ kúrò lórí yín. Tó bá pé lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀, ẹ gbẹ́sẹ̀ kúrò ńbẹ̀ o. Wọ́n lẹ ní káwọn lọ wọ trainers pé tó bá ti fẹ́ wá, wọ́n sì mọ̀ pé òwì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bí Olódùmarè ni. Ọba tó nílé ayé ò ní pohùn lẹ́nu yín o. Tó bá yẹ pé lóòótọ́ lẹ mean ẹ̀, bàbá ẹ kàn fi sílẹ̀rúbẹ̀ bọ́lẹ̀ ńbẹ̀ o. Kí nìyẹn ti fẹ́ dá wàhálà lẹ́sẹ̀ làwọn èèyàn ń pariwo lọ́tún lósì tán sọ tán drag yín bó ṣe wù wọ́n. Ṣùgbọ́n mọ̀ pé eré làfọ́ máa yóò ṣe kákan ò lè mú kan lójú ọlọ. Ọmọ aládìkún tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí ẹjọ́ ẹ bọ́lẹ̀ ńbẹ̀. Ẹ jẹ́ kí kálukú wọn wá sọ ní tán fẹ́ ṣe. Kálukú wọn lérò mọ́kọ̀ orin ọ̀rẹ́ yín ni, bàbá sọkọ̀ wọ̀. Ṣùgbọ́n àwọn tí ò wá mọ̀ ní làwọn èèyàn, àwọn tó bá sì ti mọ̀ ẹ jẹ́ wọn ó ṣe tó bá wù wọ́n. Torí ìdí èyí mo bẹ̀ yín torí Ọlọ́run, torí Elédùmarè. Ọmọ aládìkún tó bá jẹ́ pé lóòótọ́ lẹ wí ní tẹ́ ẹ wí yẹn, ẹ jọ̀ọ́ ẹ gbẹ́sẹ̀ kúrò ńbẹ̀. Ẹ jẹ́ kí kálukú wọn wọlé, ẹ jẹ́ kí wọ́n free. Ẹ̀yin gẹ́gẹ́ mọ̀, àwa gẹ́gẹ́ wọn mọ̀ bí Tinubu ṣe wúwo tó.
bó wá jẹ́ pé ẹnìkan péré ló wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹgbẹ́ kan péré la wá fẹ́ yóò dẹ́ bí àpé a fẹ́ fi tipátipá mú wọn ni ẹ jẹ́ kí kálukú ṣe ń tó wù. ènìyàn mi ṣé lóòótọ́ ni wọ́n ní olóyè sọ pé wọn ò gbọ́dọ̀ rí kí wọ́n campaign fún NAPC sẹ́rí pé Ọmọyẹlé Sowore ó sọ ọ̀rọ̀ yẹn náà Ọmọyẹlé Sowore ó sọ ọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ olóyè ìlú Nàìjíríà ti everybody ni gbogbo wa la ní equal right gbogbo wa la ní equal right ẹ má jẹ́ ká lé fùrùkọ́kọ́ bí ejò tó níyàn ṣọ́jẹ́ ẹ má jẹ́ ká lérí ẹ̀ mọ́ anybody ẹ má jẹ́ ká lérí ẹ̀ mọ́ anybody kò ní make sense àtọ olóyè olóyè ẹ jẹ́ kí gbọ́ everybody ṣe ti nǹkan tó fẹ́ wù a lè force anybody a lè impose anything on anybody you cannot impose APC on anybody ọ̀pọ̀lọpọ̀ wa náà tá à ń tẹ̀lé kì í ṣe gbogbo wa la fọwọ́ sí kì í ṣe gbogbo wa la máa ṣe ti APC a lè gbà fún yín ní nǹkan tẹ̀yin fẹ́ ṣe olóyè bẹ́ẹ̀ ni a lè gbà fún yín pé òkè ọ̀nà tẹ̀yin fẹ́ gbà ní ṣùgbọ́n ó lè má jẹ́ gbogbo wa náà látẹ̀lé yín kì í ṣe gbogbo wa látẹ̀lé yín kò possible kí gbogbo wa tẹ̀lé yín ìyẹn ò mí ìpa àjọṣepọ̀ mọ́ we know àmọ́ nǹkan tó kó wa papọ̀ bọ̀kẹ́ wa máa sọ wípé ẹ fẹ̀rọ̀ sí o kàn fi sùúrù ṣe o báyé bá ń yẹ ọ́ ò rọra ṣe ìgbà bá ń yẹ ọ́ ò ṣe pẹ̀lẹ́ ẹ jẹ́ ká olóyìnbó ẹ ṣe pẹ̀lẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bí ẹ ṣe tó ẹ fi pẹ̀lẹ́ sí ẹ fẹ̀rọ̀ sí inú yín dùn ẹ ti wà free you have freedom now but ẹ fi sùúrù sí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn àwọn tẹ́ ẹ sọ pé àwọn náà ní right títí wọn gẹ́gẹ́ bí ọmọ ìlú wọ́n ní right wọn láti ṣe nǹkan tó bá wù wọ́n ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ jẹ́ náà làwọn náà jẹ́ àmọ̀ràn tèmi ní fún olóyè yẹn gẹ́gẹ́ bí bọ́dà wa ṣe yànnà náà ọ̀rọ̀ yẹn bẹ̀yẹn torí mo láì bó ṣe gbọ́rọ̀ yẹn kalẹ̀ òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ òdodo ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni wọ́n sọ ẹ fi sùúrù sí o ẹ fi sùúrù sí o bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ènìyàn wa kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ̀rí gbogbo tó lọ́ sìn ọ̀rọ̀ olóyè lọ́tún lọ́sì olóyè náà kó máa ṣọ́ àwọn ọ̀rọ̀ tó bá ń sọ kó máa ṣọ́ ọ̀rọ̀ tó kó máa minimize ẹ̀ bó bá ṣe ń wá kó máa digest ẹ̀ kan tó drop ẹ̀ ó ṣe pàtàkì torí bí olóyè ṣe wà ń sìn ọ̀rọ̀ ẹnu wọn làwọn èèyàn ń ṣọ́ ọ̀rọ̀ ẹnu wọn làwọn èèyàn ń ṣọ́ kán ṣáàjú ọ̀rọ̀ kan hàn kán bẹ̀rẹ̀ sí máa pò pọ̀ lóríṣiríṣi ẹ wúrò ọmọ àlè yẹn irú ìyẹn mo nígbàgbọ́ pé kò sí àwẹ̀ yẹn tó sọ̀rọ̀ ní first video yẹn mo nígbàgbọ́ pé kò sí nílẹ̀ Yorùbá tó bá wà nílẹ̀ Yorùbá tó bá rìn kó máa fúnra ni ló dá mi lójú olóyè ní ọmọ káàkiri àwọn tó jupá jùsẹ̀ sílẹ̀ fún olóyè wọn pọ̀ káàkiri tó bá rìn kó máa fúnra ni àánú ẹ̀ ń ṣe mí ẹ wo ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká fọgbọ́n sí o ẹ jẹ́ ká fọgbọ́n sí 2027 ẹ rí ibi tán kó wa dé ẹ rí kan tán sọ Nàìjíríà dà ẹ lọ ibi tí epo wà ń sìn wọ́n ń ta epo ẹnìkan pè mí sìn ó ní wọ́n ra epo ní 1700 1600 lágbègbè wọn ẹ̀yin náà ẹ̀yin imagine ní ìlú tó ilé epo tó ní gbogbo nǹkan wọ́n ṣe rìfánárìtì kò síná kò sí kọ̀ọ̀kan àwọn Fúlàní pa kúkú wọ́n pa gúngùn kiri kò sí títì kò sí anything everything kò sí anything bàbá Tinubu ní tí wọ́n bá rí náà ní first 4 year ti pé o pé kọ́ má dìbò fún un ẹni tó ní kọ́ má dìbò tó tọ̀ bá fún un níná òun náà ní gbogbo wa là ń pariwo lé lórí ìsìn pé ká wá lọ bá wọn pé kán ti dìbò fún kó ti wọlé again nítorí pé ọmọ Yorùbá ni anyway lóòótọ́ tá bá ní ká gbé epo wò tá gbé omi wò ìkan wúwo jura lọ torí tá bá ní ká wò náà lóòótọ́ ṣé táwọn èèyàn bá gbárùkù ti Tinubu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá ló fẹ́ lọ tẹ̀lé ṣé àwa fẹ́ yọ ọmọ àlè ni ibi tèmi orí ọ̀rọ̀ yẹn sí nìyẹn o kò sí ètò wúlò nínú wọn kò sí ètò dànù wọn ṣùgbọ́n ó sì ṣẹ́pẹ́ kan o gbogbo àwọn àǹfààní tá a nílé ní àbá máa ní tó bá jẹ́ Tinubu ló wà ń bẹ̀ ṣé kò kúkú bẹ́tà káwọn èèyàn kan kú tẹ̀lé Tinubu láwọn olóṣèlú wa ẹ tẹ̀lé àwọn tó bá fẹ́ ṣòṣèlú ẹ tẹ̀lé Tinubu bọ̀dà wa èmi ò ṣòṣèlú o bó ṣe jẹ́ nìyẹn kò ní bàjẹ́ o.